Sheikh Alfulanny àsìkò tó owó máa tún dé torí Sheikh ní connection gidi pẹ̀lú ààrẹ wa tí a fi ìbò wọlé àwọn ló wà ńbẹ̀ àdẹ̀rí wọn gbọ́ adéfìlà Tinubu. ẹ jọ sà ìyàwó lẹ́yìn àti ààrẹ wa tí a fi ìbò yàn ìyàwó lẹ kọ síra yín àti pé ǹjẹ́ ní nǹkan tí ẹ fẹ́ jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè àtàwọn olólùfẹ́ yín mọ̀ nípa àárín ẹ̀yin àti olóyè Bọ́lá Ahmed Tinubu. Alhamdulillah Rabbil Alamin ẹ gbé kámẹ́rà sẹ́yìn tó wà ní. ọ̀rọ̀ yẹn ti ṣe mí ó tà á mú. yà sẹ́yìn náà ti rí. ẹ rí o à ń gbé kámẹ́rà lọ bẹ̀ ṣùgbọ́n ó jì sí débi ẹ̀ máa wọ̀. Yeah, that is certificate mi. Èmi ni deputy director, assistant director. Yeah, assistant director of Muslim Affairs. Nígbà Tinubu and Shetima and Sanwo-Olu and Amzat. Sound Asgat. Lagos State governor wọ́n fáwọn eléyìí wọ́n appoint àwọn eléyìí appointment letter nìyẹn. Alhamdulillahi Rabbil Alamin. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ president elect wa. Èèyàn dáadáa ni wọ́n. Ẹni tí wọ́n dẹ̀ ṣe dáadáa tọ́lọ́run dẹ̀ bá wa kọ́ wọn ṣe. You understand? Pé Nàìjíríà yàtọ̀ sí kò. Wọ́n ṣe kò dáadáa. Wọ́n dẹ̀ gbìyànjú. Ṣùgbọ́n Nàìjíríà náà fẹ́ lọ fèsì yìí. I understand. Ẹrù Nàìjíríà kọjá ẹrù state kan. Kò sí ní dáàsì ṣe fún wọn tó ká ṣàdúrà fún wọn lọ. Kọ́lọ́mbà kọ́ ọmọ ṣe torí pé I hope pé aṣíwájú ṣe dáadáa. Number one, àwọn náà rò pé wọn àgbọ́dọ̀ disappoint ilẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀kejì, wọn àgbọ́dọ̀ disappoint àwọn Mùsùlùmí. Ẹlẹ́ẹ̀kẹta, wọn àgbọ́dọ̀ tún wá disappoint Èkó tán ti jáde. Ṣó ti yé àbí òye? Ọlọ́run lọ́jọ́ ìnira fún wọn ṣe. Aṣíwájú èèyàn ni wọ́n. Kódà program ṣẹ̀fín Nàìjíríà ìtàn ṣe yìí, wọ́n fún wa lówó tàn fáwọn èèyàn bẹ́ẹ̀. Àwọn náírà 30 minutes wọ́n ní last year ọdún ìwà tó fún wa lówó tani ká máa fáwọn èèyàn ni wọ́n o apáti kí bóyá ọlá pé à ń jẹ́ ń bẹ́ wallahi èèyàn ni wọ́n tí wọ́n dẹ̀ ṣe dáadáa Ọlọ́run àdébà kọ́ wọn ṣe. Bàbá tí àǹfààní bá wà pé ẹ̀yà tí wọ́n ẹ̀jẹ̀ ayọ̀ wà nù yàrá kan lábẹ́ wà nù pléènì. Yìí ti gbádùn gbogbo yìí ti gbádùn nù. Kí lè fẹ́ sọ fún wọn? Kí ni bá sọ fún wọn ju wípé mo ti sọ fún wọn wọ́n rà mo ti lecture lé lórí ti lecture níjọ́ tó kọ́kọ́ dìbò tó wọlé báyìí ẹ bá lọ sórí page wa mo ti bá wọn ti advise wọn pé n tí ìlú fẹ́ lọ́dọ̀ wọn kọ́ máa ṣe lẹ́yàmẹ̀yà kọ́ máa fẹ́ sìn sí bẹ́ẹ̀ mùsùlùmí ló gbé mi débẹ̀ kírísítẹ́nì kọ́ máa ṣe bẹ́ẹ̀ Ìgbò dìbò fún mi kíní kan ní kọ́ máa ṣe bẹ́ẹ̀ torí pé n ta fẹ́ lọ́dọ̀ wọn ò ní pé ká fún kálukú lẹ́tọ̀ yẹ tó a bá tún wá jókòó pẹ̀lú wọn tá a rí ọ̀pọ̀ tó yàtọ̀ bá jókòó n ta sọ fún wọn náà ló pé kí wọ́n ṣe dáadáa fún torílé tẹ́lẹ̀mù bẹ́ẹ̀ dábàá lè ronú àti máa ṣe dáadáa bẹ́ẹ̀ wọ́n bọ́ sí wọ́n gúnlẹ̀ sí kùtẹ́rẹ́ ìmọ̀nà tá a fún wọn. Bàbá bẹ́ẹ̀ bá tọ Kùránì dáadáa tó tọ Báíbù náà dáadáa méjì ló wọnú ara wọn ẹ mọ̀ orúkọ ẹ mọ̀ rí gbogbo ẹ mọ̀ rí tàn nínú Báíbù nínú Kùránì. Ara àwọn pásítọ̀ kan tí wọ́n wà lórí ọ̀tà tí wọ́n ń bẹ Ọlọ́run gidigidi yípadà Tinubu yìí kò gbọdọ̀ ṣeéṣe yípadà tí ẹ bá ń ṣirò ilé ìsà àfáà lẹ́yìn náà tí ń gbọ́ tọ́lọ́ ti ṣe tọ́lọ́ ṣe é kó rí bẹ́ẹ̀. Ǹjẹ́ ẹ̀rọ àfa kankan tó jáde tó ní kan yí padà àfa ò tiẹ̀ lè sọ bẹ́ẹ̀ ni. Àwọn pásítọ̀ tí wọ́n ń ṣe irú èkìlẹ̀ fẹ́ sọ Ọlọ́run àwọn náà ń pè tí Ọlọ́run náà ń bẹ̀. Ìdí máa kan sọ lórí yìí ò ní pé yí padà ẹjẹ kọ́kọ́ dá yí padà. Ṣé ẹ̀yin tẹ̀ ń sọ yóò ní ẹ̀yin lọ́lọ́run ní àbọ́lọ́run lọ́lọ́run? Ṣé ẹnìkan lè bọ́lọ́run du sí àárín ni? Ọlọ́run níbi tí mo fẹ́ gbọ́rọ̀ mi sí rèé ẹ̀yin ń bá Ọlọ́run di síwárì ìwọ́n tó níwáyé báṣíwájú ò bá wọlé ok ẹni tó níwọ̀n ní gbé fún níbi 29 ẹni yẹn gẹ́ fúnra rẹ̀ tó sọ pé òun ò dìde 29 ẹni kò mọ́lá àwọn ìmọ̀ márùn kan wà kò yí ẹnìkan àfọlọ́hún inna Allaha indahu ilmu saa Quran ló gbé jáde o ọjọ́ tí ayé ò parí ò yí ẹnìkan àfọlọ́hún tó bá di May 20 kìíní kan October ẹmọ ìgbà táwọn akátẹ́lá yóò parẹ́ ni ṣáyé parẹ́ inna Allaha indahu ilmu saa ìmọ̀ ọjọ́ tọ́jọ́ ayé ò parí ò jẹ́ nìkan wọ Ọlọ́run ló wà
wàyí náà zero gaitha ẹlẹ́ẹ̀kejì mójò bá sú ẹnìkan ò lè ní ó rọ̀ ẹ lọ pe àwọn èèyàn tó máa mójò láti Jẹ̀bú kẹ́ni ká máa yín mójò yín ní kó máa rọ̀ irọ́ lẹ̀ ń pa Ọlọ́run ṣetán tí ó rọ̀ ni bàbá kan mójò náà máa ń pè irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ odi méjì ìmọ̀lù sí lọ́wọ́ ẹnìkan òjò lè sú sí ọgbà kó lọ rọ̀ ságége wáyà la máa fi ara wọ́n fi lè ara hàm ó tó ń bẹ́ẹ̀ nu oyún obìnrin kò jẹ́ nìkan àbọ̀lọ́hún àwọn òyìnbó bá tíráì tó bá náà ya scan wọ́n lè ní ìbejì ni kán gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n lè lọ́kùnrin ni kán gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n lè lóbìnrin ni kán gẹ̀ẹ́tì ẹ̀ ẹ bá di scan ọmọ yẹn olórí ibu ni àbó lórí rẹ̀. wà á máa tẹ́tẹ́rì ibi tí mo máa ń bọ̀ rèé wà á máa tẹ́tẹ́rì náà so máa sá textbook garden gbogbo ẹ̀yin tẹ́ ń ríran ní prophecy rọ Kùránì ní ẹnìkan ò mọ tí ó ṣẹlẹ̀ lọ́la gbogbo prophecy yín lè ní ìsìn ẹ̀yin gbogbo wa dá ẹ máa ṣe mí lànà tí bá tẹ̀tẹ̀ wá lọ sórí péjì brọ́dà mi ẹ máa ṣe mí lànà pé sójú ò ti wọ́n gán fúnra rẹ̀ ò dẹ̀ lè gbé kámẹ́rà. Alhaji àpò àsìkò yìí sà Alhamdulillah. inú oṣù Ramadan la wà yìí. ẹnìkan ò lè sọ pé Tinubu ò ní débẹ̀ ò ti débẹ̀ o May 29 ẹnìkan ò lè sọ pé wọ́n ní ṣe kíní kan fún ọwọ́ Ọlọ́run ló wà o. àwọn bá ń bèrè fún ìdí ẹ̀ ń kọ́ àwọn tó ń lọ kóòtù ń kọ́. ọwọ́ Ọlọ́run náà nìyẹn náà wà wọ́n lè ṣe kóòtù títí ọdún mẹ́wàá ká má parí ẹ̀ wọ́n lè ṣe kóòtù ó dà wọ́n ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣe gbọ́ ẹjọ́ Àtíkù àti Buhari first time wọ́n ṣe gbọ́ níjọ́ ní tí Buhari ti parí ọdún mẹ́jọ tán àbí ewu ẹ̀ náà la àwọn èso olóṣèlú àwọn arí gbogbo ẹ̀ lórí kiri àti Buhari ti ọdún mẹ́rin àkọ́kọ́ ó sọ ọdún mẹ́rin kiri ó wá kú bí oṣù mẹ́ta tí yóò parí ẹsẹ̀ wá ní ẹgbẹ́ ìdájọ́ dìde ìdájọ́ náà wèé tí ìdáná o bẹ́ẹ̀ tí Buhari bá kó lórí oyè wọ́n tún máa lọ sí kóòtù wá gbàgbà yẹn kálukú gbìyànjú ọrọ̀ ajé ni àmàdùn àti wà ní pé ká síwájú níbẹ̀ Ọlọ́run ti dẹ̀ gbé débẹ̀ May 29 aṣojú gbogbo wa agbára tọ́lọ́run. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.